kò sí tí èèyàn lè ṣe. kò sí ohun tẹ́ ẹ lè ṣe láti lè fi dé ẹni. láti fi dé ẹni tó máa tẹ́, kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ́ ṣe. kó láìkì láti máa jẹran, kó ẹ̀ńtáìtù sí ẹran mẹ́ta, kẹ́ ẹ fún ní odindi kòkó ọbẹ̀ kan. Allah. ó máa pàpà tẹ́lẹ̀. Allah. kò sí nǹkan tẹ́ fi lè ṣe ẹni tó máa tẹ́, ó máa fúnra ara ẹ̀ á jákú sọ́bẹ̀. á fi ọjà. àwọn àìdẹ́ èèyàn, àwọn ẹ̀ṣẹ̀ tá máa ń mọ̀ọ́mọ̀ fi okùn ẹ̀kọ́ ra wa lọ́rùn, gbogbo ọ̀nà tó ń wà àwa láti fáìn ẹ̀, kò sínú ọ̀nà tí wọ́n lè gbà kọ̀nsídà láti tí pẹ̀lú iṣu ayé. ṣó yẹ kí bàbá bẹ ọmọ ẹ̀ kọ́mọ tó lè ṣe nǹkan fún bàbá ẹ̀, kó tó run errand fún bàbá ẹ̀? ṣó yẹ kọ́gà bẹ ọmọ tó ń bá ṣiṣẹ́ kó tó lè run errand fún ọ̀gá ẹ̀ níwọ̀n bá gbà tó wà lẹ́nu iṣẹ́? kò yẹ. lọ́dọ̀ àwa dúdú ń bí àfàyè gbá pálapàla yóò ṣẹlẹ̀ lọ́dọ̀ òyìnbó. What is your job during your period of work is your job and you must do it. ṣùgbọ́n àwọn àtàbà ṣe nǹkan tí ò dá sínsìn tá deliberately ṣe ká tó ṣe àti ní premeditated mind pé tá a bá ṣe tán kò ju ẹ má bínú lọ. ju ẹ̀bẹ̀ náà lọ. òun ló wá jẹ́ káyé wá bàjẹ́ débi pé àwa nání kankan, ọmọ nání ìyá ẹ̀, kò nání bàbá, àbúrò nání ẹ̀gbọ́n, ìyàwó nání ọkọ, ọmọ ọ̀dọ̀ nání ọ̀gá. ẹgbẹ̀rún wá ṣe gbogbo nǹkan tó ń wọ́n on the basis of pé ẹ̀bẹ̀ náà kúkú kò ju má bínú. abẹ́bẹ̀ náà padà bẹ̀. èmi ò mọ ibi tó wà ní dictionary òyìnbó tó òyìnbó ti máa ń gbọ́ ẹ má bínú. ìbọn òyìnbó òfin kankan sọ pé there is no ignorance in law. so tábà fi ń kọ́ra wa lọ́rùn ẹ torí Ọlọ́run, ẹ torí Ọlọ́run, ẹ torí Ọlọ́run. ṣé wọ́n torí Ọlọ́run ṣe nǹkan tí wọ́n ṣe tó ṣe yẹn? ṣé o rò ó kó tó ṣe? ó ṣe jẹ́ pé bàtí wọ́n ṣe tán ló wá fẹ́ fi torí Ọlọ́run àtẹ̀sù. Allahu Akbar. so tí èèyàn bá wùwà tó fà akẹ́kọ̀ọ́ nígbà òun nígbà pé n tó ṣe eye for an eye, nose for nose, ìyàwó dàbí ẹni tí bí aláìdá tó kàn tó ń dájọ́. báwo ni bá ṣe nǹkan tí ò dá fún wa ni kò fọ̀rọ̀ lẹ̀ fọlọ́ ẹ̀yin tẹ̀ mọ́ ṣe nǹkan tí ò dá tẹ́yìn tó máa sọ pé kẹ́mi fọ̀rọ̀ lẹ̀ fọlọ́. Mayegun. kò tọrọ máa ń dàbí. wàláhi wá sí ọ̀rọ̀ ńlá ni. kò tọrọ máa ń dàbí ìsọkúsọ ṣùgbọ́n à ń fẹ́ sọ a máa ń fi ọwọ́ bo èdè. kọ́ máa bá ká ọ̀rọ̀ yẹn mọ́ wa lẹ́nu pé lábàjá ń sọ̀rọ̀ ẹni tí òun torí Ọlọ́run kó tó ṣe tóun ṣe. kó tó ṣe kó tóun ṣe. ó wá ń fi torí Ọlọ́run. wá fi torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe kọ́ yẹn fún lẹ́ẹ̀ma tó ti ṣe. ṣùgbọ́n màá yọ̀ǹda màá fi kún nǹkan ìgbàlejò mi. màá fi kún nǹkan ìgbàlejò mi fún yín. ẹ̀rí oníwà burúkú kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe é. ìgbẹ̀yìn orúkọ oníwà burúkú ni ṣe mí. ó yìí máa padà ṣe mí. ẹni tí ń wùwà bú kò sí ní tẹ́ lè sọ fún ìgbẹ̀yìn oníwà burúkú náà. ìgbẹ̀yìn orúkọ ẹ̀. ìgbẹ̀yìn orúkọ rẹ̀ náà ni yóò ṣe mí náà ni. máa ṣe mí. ọ̀rọ̀ ẹ̀fọ́ríjì nígbà ọ̀gbọ̀n. yóò tó ṣe mí. ó máa ṣe mí. àwọn tó bí wa sọ fún wa pé ìbẹ̀rẹ̀ ayé máa wùwà burúkú tó o bá ti wù ó dàbí virus. ìgbà tó o ti o catch virus yẹn tó o bá ti wùwà burúkú lẹ́ẹ̀kan
ti catch virus yẹn ó ti wà ní system yẹn o lè change ẹ̀ tó bá pa irọ́ lẹ́ǹkan rí tí ó parí tó bá ti pa lẹ́ǹkan virus ni ó ti kó ẹ̀ tó jalè lẹ́ǹkan rí tí ó ti jalè tẹ́lẹ̀ tó wá jalè lẹ́ǹkan virus ni ó ti lè bọ́ nú ẹ̀ ó ti kó o síbẹ̀ ṣe lè try láti flush ẹ̀ lóhun system yẹn virus is a virus. wọ́n máa fún lékè sí i. ó máa jíde sí i lójoojúmọ́. jíde sí i ó dàgbà sí i lánìí. Allahu Akbar. má ti ṣe lógún ẹ̀. òun lógún ẹ̀ tó bá ti ṣe pẹ́ẹ́nẹ́ báyìí lẹ́ẹ̀kan ó ti catch virus yẹn. kò sí lẹ́yìn tó ṣe. wàlá ìṣúra ṣùgbọ́n máa yọ̀ǹda fún ìgbàlejò yín. máa yọ̀ǹda fún Allahumma bá pẹ́ ilé. ẹ bá fi ẹ̀rọ bá omi mi.